Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run orí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tán Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín Allahumma amin. Tí ẹ bá wo ojú fọ́nrán mi ẹ rí wípé afa Jaqmal Abdulwasi Jaqmal òun ni ó wà lójú fọ́nrán mi. Ṣùgbọ́n kí n tó sọ nǹkan kan nípa ìdí tí afa Jaqmal tó fi wà lójú fọ́nrán mi ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Bismillah. Lè rí kírísítẹ́nì kan kọ́ láhùn èyí tó bá láhùn kì í sọmọ lẹ́yìn Jésù ni. Ẹ̀yẹ̀ bá ní wọn lọ́rẹ̀ ọ gbádùn. Bọ́ ọ bá ní kírísítẹ́nì lọ́rẹ̀ ọ gbádùn ẹ̀. Bọ́ ọ bá ní kírísítẹ́nì lọ́rẹ̀ wọn à ní dà ọ́. Bọ́ ọ bá ní mùsùlùmí lọ́rẹ̀ ọ ṣàgbákù. Ọgbọ́n bí wọ́n àti mùsùlùmí bá jọ wà ń bisẹ́ yóò máa hàn ọ́ lé mọ̀ tó bá pàdé kírísítẹ́nì ń bisẹ́ yóò ṣe ọ bí ọmọ ìyá. Àwọn kírísítẹ́nì ní àwọn ìwà kan tó já sí wípé kò sí lọ́dọ̀ àwa tá à ń jẹ́ mùsùlùmí. Ẹ má wí pé à ń dangírídì ẹ̀yin mùsùlùmí ó tó ká dangírídì ìwà tí yín náà dáa. Bá a bá kọ́ ẹ̀sìn lọ́wọ́ ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Jésù tá a bá kọ́ ẹ̀sìn lọ́dọ̀. Náà gbogbo yín lẹ gbogbo wa pátápátá láti gbọ́ nǹkan tí afa Jaqmal sọ. Mo fẹ́ skul afa Jaqmal àti irú àwọn afa bẹ́ẹ̀ tó ṣe pé ọ̀rọ̀ afa Jaqmal ni wọ́n ń lò. Mi ò máa yín o èèyàn ọmọ kéwòkè ẹ̀dá síta o kí ẹ máa wá sọ́ndà comment section kí ẹ máa sọ nǹkan tó bá wù yín. Ṣùgbọ́n ó dá mi lójú wípé wàlà akíbọ̀tò lè lè mọ̀ tẹ́kì yìí. Ṣé rí gbogbo nǹkan tá a bá jọ ń ṣe lásìkò yìí gbogbo apárápátá lájọ máa gbẹ̀san ẹ̀. Ṣùgbọ́n mo wá kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ afa Jaqmal. Ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an Quran 5 verse 8 Suratul Ma'idah aya ẹlẹ́ẹ̀kẹjọ. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal ladhina amanu kunu qawwamina lillahi shuhada bil qist wala yajrimannakum shana'anu qawm alla ta'dilu i'dilu wa aqrabul taqwa wattaqullaha innallaha khabirun bima ta'malun. Ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa ó ní mo pè yín tí ẹ gbà mí gbọ́ lódodo ó ní kunu qawwamina lillahi shuhada bil qist. Tẹ́ ẹ bá fẹ́ dúró ẹ dúró déédéé pẹ̀lú Ọlọ́run ọba níbi ìjẹ́rìí yín. Ìyẹn ní pé tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí ẹ sọ̀rọ̀ nítorí t'Ọlọ́run. Tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan ẹ sọ̀rọ̀ nítorí t'Ọlọ́run ọba. wala yajrimannakum shana'anu qawm ala alla ta'dilu. Tí ẹ bá níjà pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì kan bóyá ẹ níjà bóyá ọ̀rọ̀ alájà Kaula ó ti fún yín ní emotional trauma ẹ wá fẹ́ fi yẹn jọ́ọ̀jì gbogbo mùsùlùmí Ọlọ́run ọba nìyẹn má ṣe bẹ́ẹ̀. ẹ̀yin dìlù ẹ ṣe déédéé wa aqrabul taqwa déédéé yẹn ni ó mú yín súnmọ́ bẹ̀rù Ọlọ́run ọba wattaqullaha ẹ páyà Ọlọ́run wò innallaha khabirun bima ta'malun. Gbogbo ohun tẹ́ ẹ bá ṣe láyé pátápátá lọ́lọ́run ọba máa fún yẹn ní ìró ẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì afa Jaqmal ọ̀rọ̀ tẹ́ ẹ sọ you are referring to Muslim ẹ lo collective now ńṣe lẹ́ ń lo separate tẹ́ ẹ sọ pé ẹ̀yin mùsùlùmí are you not a Muslim? Number one question mi nìyẹn. First question mi nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ ẹ mọ̀ ìtumọ̀ nǹkan tó ń pè ní stereotype judgment? Kéèyàn wà stereotype ìtumọ̀ ẹ̀ ní wípé kí èèyàn máa fi ìdájọ́ àwọn kan díẹ̀ àwọn kan tó ń ṣe nǹkan kankan àwọn díẹ̀ kan ká wá fi máa dájọ́ gbogbo èèyàn nǹkan tó ń pè ní stereotype nìyẹn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfà tí ẹ máa ń ṣe wáàsí nígbà tó já pé ẹ lọ lé kí wọn ò kọ́ yín ní research tẹ́ ẹ bá ń ṣe research ni ẹ wo àwọn akadá tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n á ní based on research tí mo ṣe on my personal research nǹkan báyìí wọ́n á mú statistic yẹn wọ́n á mú wá wọ́n á sọ pé báyìí ẹ̀yin ẹ kàn jókòó ẹ dẹ̀ ń sọ̀rọ̀ ẹ dẹ̀ sọ pé gbogbo àwọn mùsùlùmí èèyàn burúkú ni wọ́n. Definitely tí èèyàn bá yín lò nítorí pé response èèyàn fún àwọn nǹkan la máa fi mọ irú èèyàn tí wọ́n jẹ́. Ìyẹn number 2.
ṣe rí gbogbo àwọn èèyàn pàápàá jùlọ àwọn ará òkè wọn á máa sọ pé Ìjẹ̀bú láhùn. Does that mean pé gbogbo Ìjẹ̀bú pátápátá ló láhùn? Ǹjẹ́ ẹ mọ historical background of Ìjẹ̀bú láhùn? So tí èèyàn kan bá wá gbé lẹ́mìí pé Ìjẹ̀bú láhùn, torí náà gbogbo nǹkan tó wà lẹ́mìí ni pé gbogbo Ìjẹ̀bú pátápátá ló láhùn, wọ́n máa ń pè yẹn ní feasibility bias. Alfa Jaqmal, feasibility bias náà máa ń pè é. Tó bá ní kẹ́ lọ ṣe feasibility studies about nǹkan, báwo ni nǹkan yìí ṣe rí, ẹ̀yin ti rí àwọn set kan tó ṣe pé àwọn nìkan ni wọ́n ní burúkú lára, àwọn nìkan ni wọ́n ní dáadáa lára. Kò sí ibi tí irú nǹkan yẹn tó wà. Kò sí pé àwọn this set àwọn burúkú ara wọn nìkan ló wà, àwọn eléyìí ò burúkú ló wà. Ẹ jẹ́ kí n tó fún yín lápẹẹrẹ. Ǹjẹ́ ẹ máa gbọ́ tí wọ́n sọ pé Àgídìgbò FM kọ́ máa gbé wá sí Ìlọrin? Ìpè nítorí pé tí wọ́n bá gbé wá sí Ìlọrin, ìpè àìmọye ọmọ àlè ló máa tú nítorí pé obìnrin Ìlọrin wọn ò lè ṣe kí wọ́n má lálé. Ṣé bẹ́ẹ̀ ni? Rárá, kò rí bẹ́ẹ̀. Does that mean pé nítorí pé àwọn fíìwù kan ní ìlú Ìlọrin tó jẹ́ obìnrin wọn ò lè má lálé pẹ̀lú ọkọ wọn? Does that mean pé gbogbo obìnrin Ìlọrin ló ń ṣe? No, tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀, feasibility bias ni, àbí èèyàn wà stereotype. Alfa Jaqmal, ẹ wá ní mùsùlùmí ìwà yín ló burú jù. Ẹ jẹ́ kí n wá fún yín ní àpẹẹrẹ kan. Allegedly ẹ lọ wo fídíò tí Ṣeun Kútì tó ṣe concerning Pastor Adébóyè, allegedly, tó ní arábìnrin kan olówó ni, ìlú òyìnbó ló ń gbé, ó ní cancer. Wọ́n ti sọ fún ìlú òyìnbó pé yóò kú, ṣùgbọ́n kò fẹ́ kú. Wọ́n wá ní kán gbé wá sọ́dọ̀ bàbá Adébóyè ní kàǹpù ẹ̀. Nígbà tó wá sí kàǹpù ẹ̀, wọ́n gba $250,000 lọ́wọ́ arábìnrin pé kò ní kú. At the end of the day, obìnrin yẹn kú. Àwọn ọmọ obìnrin yẹn wá gbé ní camp, redeem camp, wọ́n wá gbé arábìnrin yẹn lọ sílé bàbá Adébóyè ní same redeem camp. Bàbá yọjú lókè, wọ́n wá sọ fún wọn pé kí wọ́n kúnlẹ̀ ti òkú yẹn fún wákàtí kan, òun fẹ́ lọ pray. Tí ò bá jí, á jẹ́ pé Ọlọ́run ọba ló pa ẹ̀. No, tó bá ṣe pé àfáà kan ló ṣe, kí ni wọ́n máa pè? Alfa Jaqmal, tó bá ṣe pé àfáà kan ni wọ́n ṣe, kí ni wọ́n máa pè irú ẹ̀? Èèyàn kì í wà stereotype. Tí wọ́n bá béèrè lọ́wọ́ yín pé nínú àmàlà àti ẹ̀bà èwo ló dáa jù, kẹ́ wá sọ pé àmàlà ló dáa jù because nǹkan tẹ̀yìn ń jẹ tẹ́ gbádùn nìyẹn. Does that mean wípé àwọn tí wọ́n ń jẹ̀bà kò dáa lọ́dọ̀ títí wọn? No, feasibility bias nìyẹn. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ àwọn businesswoman, tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wọn pé lásìkò iléyá àwọn ẹ̀yin tẹ́ ń tẹran, àwọn wo ló máa ń ra ẹran jù? Iléyá àti Christmas, báwo ni òwò ẹran ṣíṣe, báwo ló ṣe máa ń rí nínú méjèèjì? Báwo ni ọdún yẹn, báwo ni méjèèjì ṣe máa rí lọ́dọ̀ àwọn ní hòtẹ́ẹ̀lì, lọ́dọ̀ gbogbo wọn? Ẹ béèrè lọ́wọ́ wọn, wọ́n á sọ fún yín pé mùsùlùmí máa ń náwó ju kìrìsìtẹ́nì lọ nínú ọdún wọn. Does that mean wípé àwọn kìrìsìtẹ́nì yà wọn ni? Does that mean pé no, ẹ lọ kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. Ṣe rí, ọ̀tọ̀ ni ẹ̀kọ́ mo kíw, ọ̀tọ̀ ni ẹ̀kọ́ presentation, ọ̀tọ̀ ni method tá a fi ń gbé nǹkan kalẹ̀. Tá a bá ní akọ̀mọ́ máa ṣí àwọn èèyàn lọ́nà ni, ẹ máa attack àwọn èèyàn kan. You are a Muslim and you are attacking Muslim. Definitely tí èèyàn bá yín lò kò lè rí nǹkan dáadáa lára yín. Ọlọ́run ọba kó ṣàánú gbogbo wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin, alhamdulillahi rabbil alamin.